Ẹ sì kú ojúmọmọ gbogbo ọmọ Yorùbá. Good day to you all, sons and daughters of Yorùbás. Ẹ kú déédéé ìwòyí. I greet you all. Ohun tí a láǹfààní láti mọ gbéyẹ̀wò lónìí òun náà ni òwe Yorùbá kan tí a máa ń pa báyìí wípé bí orí bàbá ẹni bá gba àgbò, ìyá ẹni là ń fà á fún. Translation: if one's father deserves a goat or a ram, we are to hand over the ram to one's mother. Bí orí bàbá ẹni bá gbàgbò, ìyá ẹni là ń fà á fún. Ìdí tí a fi máa ń pa òwe yìí báyìí ni wípé ìyá ènìyàn nìkan ló mọ ojúlówó bàbá ẹni. Ọmọ kò mọ bàbá rẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹni tí ọmọ ń pè ní bàbá rẹ̀ kọ́ ni bàbá rẹ̀, ṣùgbọ́n ìyá ló mojúlówó bàbá. Translation: if one's father deserves a ram, we are to hand over the ram to one's mother. That is, if my father deserves a ram, I am to hand over the ram to my mother because it is my mother that knows my biological father. Thank you. Don't forget to like, comment, and share. Thank you.